ní Olúwa ọmọ inú ní èrè rẹ̀ bọ́fà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni ọmọdé rí ọmọ ní Olúwa ọmọ inú ní èrè rẹ̀ bọ́fà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni ọmọdé rí. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó lẹ̀mí èmi rẹ̀ ọba tó ń bẹ láyé tó tún ń bẹ lálákejì ọlọ́run tí mi ọmọ tó mọ̀ mí ọlọ́run tèmi ò lè mú tó lè mú mi ọlọ́run ọba tó dá owó yẹ bí máa fẹ́ lọ ẹ̀rí ìfẹ́ Olúwa sí mi sí Olódùmarè ní jẹ́ ọlọ́run tí ò lórogún tí ò lọ́bà kan ọba tó tó já mi láyà ní tòjòtè ẹ kú oríire bàbá wa Owóyẹmí Olúmídé màmá wa Esther Oyèdòyìn lọ́lá ọlọ́run a ò ní fèyí ṣàṣemọ́ ṣé bí òní gan ni Owóyẹmí máa fẹ́ lọ́ọ̀sì sọ́jọ́ bí ẹja ká sọ pọ́rùn ẹja lọ bá a ṣayẹyẹ ṣèbí dádì ọmọ mi ló pè mí bò ń kẹ́lẹ́ ọmọlọ́mọ aláṣẹ wa bá ń kọ́ ọmọ wa wọ́n ní èní gan ni ẹ̀rí ìfẹ́ Olúwa sí mi lé lọ́dún kan ẹja bá a ṣayẹyẹ ṣé ń bọ́ mọ́nì ní Olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ bí ọba ṣe ní lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ làwọn èwe rí ìbùkún ni fún ọkùnrin náà tí àpò rẹ̀ kún fún wọn Marvelous ìbùkún ni fún ẹ nígbà tí wọ́n bá ń jáde lórúkọ Jésù ìbùkún ni fún ẹ nígbà tí wọ́n bá ń padà lé lọ́lá Ọlọ́run ìwọ ọmọ lọ́rẹ́ ọmọ bọ̀ọ́rẹ́ láàrin ẹgbẹ́ àtọ̀gbà kọ́lọ́run kó ṣe ẹ́ lólú ọmọ àwa ti mọ̀ bẹ̀rẹ̀ lọ́lá Olódùmarè a ò ní mọ̀ òpin rẹ̀ lọ́lá Ọlọ́run kó gbáyé jẹ́ ntolúwọ́ bá ní owó àṣẹ àwọn òbí ẹ méjèèjì wọ́n wá ní kínkí ẹ wọ́n ní kínkí ẹ kẹ́dẹ́lẹ́dẹ́lẹ́ yára lé bàbá rẹ̀ járe bí wọ́n gbé bí ẹ lọ́mọ Ìkẹ́rẹ́ Èkìtì òjìnà débi káwá wọ mọ́tò níbẹ̀ Marvelous ó kú ọdún ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ó kú ọdún ọmọ ọwẹ́ ọmọ ẹkùn ó kú ọdún ọmọ òkìrú èkì róhùn fọná ọmọ òkè parapọ̀ wọ́n sọra dọ́ta ó kú ọdún ọmọ bàbá gbà mí ìyá gbà mí ẹ̀mẹ́yìn lọ́mọ àgbàgbà fìàfìà alákàfààrí ọmọ ojú tí kì í fojú lẹ́rù ó kú ọdún ọmọ ẹlẹ́ni àtẹ́wúre ajẹyú àtàjẹsẹ́kù náà jẹyán lé bàbá tó bí ẹ lọ́mọ ó kú ọdún ọmọ abẹ́wé sùn gbàgbàgbọ́ lórí ebè ẹ̀mẹ́yìn náà lọ́mọ igi ńlá ṣàgbéjì lómi ó kú ọdún ọmọ ọ̀fẹ́ ńlá àbìdí sí àsíá ilé ọmọ ọ̀dà bòrìbòrì dá gọ̀jọ̀gọ̀jọ̀ ó kú ọdún ọmọ aládé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí ẹni láyé Marvelous ó kú ọdún ọmọ òdélé pọ̀jọ́ nílé lọ ó kú ọdún ọmọ ẹlẹ́yìn ìkùlé àádéwúre Marvelous ṣe bí wọn lọ málágùn àjílù gbọ̀nrangbọ̀nran ní ṣọ́ọ̀ṣì Àdùkẹ́ ó kú ọdún ọmọ adára bí egbin ọmọ gbàmígbàmí sójú míàmíà lọ́lá Ọlọ́run iwájú lójúgun ń gbé iwájú lọ́mọ lọ lọ́lá Ọlọ́run Olódùmarè ò wá ní kánjú kú lórúkọ Jésù kó dàgbà kó dògbò kọ́lọ́run ọba kó kọ́ ẹ lóhun gbogbo ọgbọ́n mo tọrọ fún ẹ lọ́wọ́ Olúwa ohun ìmọ̀ ìjìnlẹ̀ tí ò lẹ́lẹ́gbẹ́ àánú Ọlọ́run kó ṣáájú ẹ ní gbogbo ibi tó o bá ń lọ ìwọ ti sọdún èyí lórúkọ Jésù kó ṣèyí tó pọ̀ kọ̀ọ̀kan ṣèbí dádì àmọ́ mi náà ní kí n fèyí kéré délé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò ní bèjì ó ní ẹ lè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.